òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú fún igbákejì ààrẹ nàìjíríà sẹ́nitọ́ kashim shettima ìyún alhaji abdulhakeem baba ahmed ni à ń sọ nípa ẹ̀. ó mà ti tú àṣírí ńlá nípa ààrẹ bọ́lá ahmed tinubu àti nǹkan tó ṣàkíyèsí nípa tinubu láàrin nǹkan bíi ọdún péréte bíi ọdún méjì tí ó fi ṣiṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ tó sì jẹ́ kó di mọ̀ pé láàrin ọdún 1993 sọdún 2025 tóun kọ̀wé fipò sílẹ̀ nínú ìjọba tinubu olódìdí ààrẹ bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni lòun bá ti bá ṣiṣẹ́ tóun ò sì rí ààrẹ tó rí bíi ààrẹ bọ́lá ahmed tinubu rí nínú ààrẹ mẹ́jẹ̀ẹ̀jọ tóun ti bá ṣiṣẹ́ náà. ǹjẹ́ kí ni abdulhakeem baba ahmed tí ó tún ti fi ìgbà kan rí jẹ́ agbẹnusọ ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ haúsá northern elders forum publicity secretary kí ni ọ̀rọ̀ tó sọ? ẹ sì rántí síwájú wípé nígbà tí ààrẹ bọ́lá ahmed tinubu tó bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ níṣẹ́ ni ó yan abdulhakeem baba ahmed gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ bẹ́ẹ̀ ló yàn ní olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú fún igbákejì ààrẹ ìyún sẹ́nitọ̀ kashim shettima tí wọ́n jọ jẹ́ haúsá. ṣùgbọ́n nígbà tó di ọdún tó kọjá ní abdulhakeem baba ahmed ni ló máa jọ àwọn èèyàn lójú nígbà tí ó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún sẹ́nitọ̀ kashim shettima tó sì lóun ò ṣiṣẹ́ mọ́ ní iléeṣẹ́ ààrẹ. ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wòye ìdí tí hakeem baba ahmed tó fi kọ ìwé fipò sílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé àṣírí padà tú wípé nítorí èdè àìyedè tí wọ́n ló ń lọ lábẹ́lẹ̀ láàrin ààrẹ bọ́lá ahmed tinubu àti sẹ́nitọ̀ kashim shettima igbákejì ẹ̀ èyí tí wọ́n ní baba ahmed ó fẹ̀sùn kan tinubu pé wọ́n ti bá shettima tì sí ẹ̀gbẹ́ kan nínú ìjọba tinubu tó jẹ́ pé wọn ò jẹ́ kó ríṣẹ́ kankan ṣe. eléyìí ni baba ahmed ìní a gbọ́ pé ó jẹ́ kó kọ̀wé fipò sílẹ̀ kúrò nínú ìjọba tinubu nítorí pé ó ní ojú òun ò lè gbà kí wọ́n máa ṣe shettima níṣekúṣe bí tinubu bó ṣe ń ṣe é. ṣá o nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lọ́sẹ̀ yìí pẹ̀lú tẹlifíṣàn tí wọ́n ń pè ní symphony tv ní abdulhakeem baba ahmed ló mà tún ti tú àṣírí ńlá nípa ààrẹ bọ́lá ahmed tinubu tó bá iṣẹ́ fún ọdún bíi méjì ìyẹn tó ṣiṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ lọ́dún méjì. nínú ọ̀rẹ́ baba ahmed jẹ́ kó di mọ̀ pé látọdún 1993 sí àsìkò yìí olódìdí ààrẹ mẹ́jọ lórílẹ̀‐èdè nàìjíríà yálà àti alágbádá ní tàbí tológun lòun ti láǹfààní láti bá ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n nínú gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ náà ó ní kò sí èyí tí agbára ń gùn tó ààrẹ bọ́lá ahmed tinubu. ó ní tinubu nìkan lòun rí tí ó fẹ́ máa ń ṣe àfimí kó máa jẹ gàba kó sì fẹ́ jẹ́ apàṣẹ wàá nínú gbogbo àwọn ààrẹ tóun ti bá ṣiṣẹ́. ó ní agbára tí tinubu gbé fún ààrẹ ó ní kódà àwọn ológun tóun bá ṣiṣẹ́ wọn ò gbèrò agbára bẹ́ẹ̀ fún ara wọn tó sì ní ọ̀rọ̀ yìí ó léwu kọjá sísọ.